Edohia wabedene. Itwedo wa itwedo risi. Edo ru mota mu ya fefefe. Wabowe wabava wabota. Da debori da do ye. Ola rewo dan do togedo dan do wogedo dan do zedo na wo ma. Amaze wo ma ani abuyi. Mo bokan o. Etemende bano de ba wo. Waweso tuma usunde obokian tuma abusoma obokian edi wan ro wa evai totawa ati ebo bagbe o kami agore do se na ya woge do edene agari eru gyosa na ya suno o nya wa ro sanera o sano mo sanori no ho salo bano kedene weso no ya awe ma do se dene ebi ni mara owo la ho gedi no denima gebe no demu agi magba kwoka solo bare lawa fiangbedo oga sono oga vano salera wa mawe batomo mawe mi afiangbe we wo tagbona we ni Jesu Christi no nyama isa odibamen we isa welcome to Edo program Ibota. Yes, here we learn Edo, to read Edo, to write Edo, and to speak Edo. Today we are doing the writing of Edo names correctly. We are not done yet with Edo names. We will continue. We are now on letter U. Na eni Edo na gmen. Ude wunga ema abe gmen. Ama gmen fo. Uka emi na gmen mche U. Eni Edo na ye U sumen. Agi hin Allah na. Allah okere na. Zola no de ukino de etusa lobo awaga iwefo na ukike ukina ukie gwa ye na na bigbira ma bi do yeso no bi la yan re ni na gbere zola no de wo ya bokan wa mwegbe a ai bere ai de ba ma bai ma ni ye no ni wan ro wa ha to taba
Atiemo bagbo. Ba bunyo. Eni do dan gben odo gunga. We is not Bible. We are your Bible. Asubo igbe o. Oh man say. Eni do no. Oh man say. Ye ne agbon yi wan. Then we are your Bible. Oh man say. Ba yaka. Manedo Mari agbon ma ne run wo sadobua. In fact, mama, Salobavi, Lima, or Simabo, Kere, or do have one my with the fate. Magago Diki, my Kilmakede, maybe I never was how about my say. Katakade, but not Biomo, I hear in your room say, or say, on your Saloba, or my say, not your money, ma. Oh, say. There was ever. Ọ̀kíá owó, ọ̀kíá ìbá, ọ̀kíá ìhá, ọ̀kíá ìnẹ́, ọ̀kíá ìsẹ́, ọ̀kíá ọ̀gbẹ́ra, gone. Olúmẹ̀sẹ̀, bí náà yá gbọ́n, iye ìbá mẹ́ yóò bọ́ bàárọ̀ gbàrọ̀, iye ìbá, bó agẹ́ yóò wọ̀n. Nókà o, ọ̀rí ìwú rí ẹ̀ẹ́nì sí èè. Orumese. People give her. Orumese. Orumese. Obenuri tagi uya gbon. Orumese. Aide bawen. Ọ̀gá Òṣùndé ọ̀gbẹ́ ayẹyẹ báyìí ọ̀gá àbùsọ̀mọ̀ ọ̀gbẹ́ yàn ìfà gbẹ̀lẹ̀ òkùnbó ni yàn ìfà o. Ọ̀rántà jẹ́ owó ẹsẹ̀ bí màrá mi màá kàn ṣàlùbọ̀ abárọ̀ owó mà ṣe o ìṣẹ́ ọ̀rọ̀ èrè dé ni à. Ọ̀sẹ̀ ọ̀mà ẹ̀ gbọ̀ wọn. Ẹ̀mọ́ta, ọ̀sẹ̀ ọ̀mà ẹ̀ gbọ̀ wọn. Ọ̀wọ̀n náà ọ̀sẹ̀ ọgọ́rùn-ún ẹ̀gbọ́ wọn ẹ̀ tó tàkọ̀ ọyọ̀ wọn gbé ẹ̀ bá wọn Oghe ẹ̀ bá wọn Oghe àṣìyàn ẹ̀ mọ́gọ́ wọn ríà mọ́ wọn ẹ̀ ọ̀gbà lọ ọ̀sẹ̀ ọgọ́sẹ̀ wọn ọ̀sẹ̀ náà ṣe ọ̀sẹ̀ náà máa o ọ̀sẹ̀ sọ ẹ̀ máa ọ̀sẹ̀ ọ̀mà ẹ̀ gbọ̀ wọn kó ènìyàn láì yá ká òwe náà wọn ṣe. Ọ̀sẹ̀ di ọmọdé àná wọn iye kọ wọn ẹtọ takọ ọyọ wọn gbé ẹtọ ta wẹwẹwẹ yọ wọn gbé ẹmú kọ wọn rí ya ọdí ẹtí náà wọn ọdí ìjọdún náà wọn èyí ọ̀nà ẹgbọ́ wọn ẹyí inú gbọ́ wọn ẹyí ẹtakọ gbọ́ wọn ẹyí hẹ gbọ́ wọn ó ní ọ̀sẹ̀ wọn náà ma makábẹ gbọ́n tó àná gbéra ọ̀sẹ̀ bẹ́ẹ̀ ni ẹgbọ́ wọn. Ẹgbọ́n ma tó ṣẹ́wọ̀n ẹgbọ́n ma ọbọ̀kìyàn wò wà kí n sọ yà ọdọdẹ bá máa wẹ̀sẹ̀ ìgbìlósà ọbọ̀kìyàn wò ọdọdẹ bá máa wẹ̀sẹ̀ ọ̀ṣẹ́wọ̀n ẹgbọ́n ma bẹ́ẹ̀ yà tá ni ìbílẹ̀ bàbá yà tá ìyá yà gbọ́n o yé ha gbọ́n yìí mọ́ de wọ́n yà yọ gbàbọ̀. Yo, ọ̀sẹ̀ ọmọ ẹgbọ́ ma. Ọ̀kẹ́ owó, ọ̀kẹ́ owó ìbá, ọ̀kẹ́ owó ìhá, ọ̀kẹ́ owó ìdẹ́, ọ̀kẹ́, wáá gbéra. Ọ̀sẹ̀ ọmọ ẹgbọ́ ma. Even ya to ge ye si ya gbe ya si ya ye ya wo gi ya ya de ge
Iye vaguement, iye hagement, iye va, emere yo babo. Iye va, right? Ọsị ọ rí àárín ìgbì ọ rí àárín ọsị ọ̀rà ìgbọ̀ràn. Okay, nukwu gịba. Ọsị ọ rí àárín ìgbì ọ rí àárín ọsị ọ̀rà ìgbè ọ̀ràn. Ọsị ọ̀rà ìgbè ọ̀ràn. Ìfàní inú rí mẹ́wọ́ ọ̀gbá yóò wà náà. Àìdèbà rẹ̀. Oh! Àìdèbà rẹ̀. Oh! Wọ́n fi ìgbìnọ́sà ọ̀gbá ẹ̀. Anna Kinsọ̀yà ọ̀gbá ẹ̀. Iye Osunde ọ̀gbá ẹ̀. Yọ̀bì náà Abùsọ̀rọ̀ ọ̀gbá ẹ̀. Àyà ìná wa gbẹ. Inú rí mẹ́wọ́ ìfà ọ̀gbá ẹ̀. Ọ̀dà ọ̀rí èmi ní ìbẹ̀bà òun náà ta. Ọ̀rí ẹ̀ ìlànà. Ara ihe ni ọmọ mi na hụ na taa àpòbọ ní àyè náà o ẹ̀wọ̀n ta ọbẹ̀ wà ó ọ̀rọ̀ èdè o ìyá náà wẹ̀ yí ọwọ́ rẹ̀ tù náà kẹta bọ́n ọ̀ṣẹ́ máa ń kọ́ ọmọ òkó ọ̀ṣẹ́ máa ń kọ́ ọmọ. Èdè dùnú. Ọ̀sẹ̀ ọ̀mà ń kọ́ ọmọ. Èdè dùnú. Gbọ́dọ̀ kàtàbá àwọn ṣèwágbọ̀n. Èdè ọ̀dùn. Ọ̀sẹ̀ ọ̀mà ànàmọ̀gẹ̀lẹ̀ ọ̀sẹ̀ ọ̀mà. Ẹ̀kọ́ ọmọ. Ẹ̀kọ́ ọmọ. Àkọ́ ayọ́nìkàwé. Èmi dà. Ẹ̀rọ wà ní òró. Èmi dà òró. Ìmọ̀ ẹ̀sùn ọ̀dọ̀wọ́ ọ̀sìyàn kì í yẹn ra ó èmi dáńdá ọ̀sìyàn bí lọ ọ̀sìyàn ni àyà dé ẹ̀mí náà ọ̀sìyàn ni èmi àyà lọ ọ̀sìyàn ni ẹ̀mí àdèrè ẹ̀tẹ̀ nà máa yọ̀rọ̀ ọ̀sìyàn ni wọ́n ni à. Ọ̀sìyàn máa ń kọ́ ọmọ ọ̀rẹ́dò màwúnà o ọ̀rẹ́dò èní ẹ̀dò màgbẹ́nà wẹ́dọ̀ dé bàbá àgbọ̀n o kó yọ. Ọ̀sẹ̀ ọ̀bà ikọ̀ ọmọ ọ̀kẹ́ òwò gó ọ̀kẹ́ òwò ìbá ọ̀kẹ́ òwò ìhá ọ̀kẹ́ òwò ìnẹ́ ọ̀kẹ́ òwò gbóyí gọ́ọ̀. Iye agbọ̀n yìí fà gbàbọ̀ ìgbé náà tàbọn rẹ̀ èrè náà rẹ̀ o ìfà gbàbọ̀ rẹ̀. Lókọ̀ ọ̀sì ìhọ̀ rí àánì ìkí ọ̀ rí àánì. Ọsị ọ̀rà ikọ̀ ọ̀rà bẹ̀rẹ̀ òdòwè náà gbọ́nla náà gbà bẹ̀rẹ̀ ọsị ìhọ̀ rí àánì ìkí ọ̀rí àánì ọsị ọ̀rà ikọ̀ ọ̀rà ọsị ọ̀rà ikọ̀ ọ̀rà. Èyí bàbá náà kú àwọn ọmọ ẹ̀yà táì. Ọ̀sẹ̀ ọ̀rà ikọ̀ ọmọ ọ̀rọ̀ ni ọdún sí ẹ̀wọ̀tọ̀ ọdún ayé ìbà ikọ̀ ọmọ ẹ̀yíkọ̀ ọ̀sẹ̀ ọ̀rà ikọ̀ ọmọ màmí èyí bàbá náà kú ẹ̀yà táì. Ayé bàbá mi Osunde ọ̀gbẹ́ Ọ̀bùsọ̀mà ọ̀gbẹ́ Osaze ọ̀gbẹ́ ìgbìnọ́sà ọ̀gbẹ́ àtúnṣọ̀yà ọ̀gbẹ́ Osaze ìdèmùdè abókíà o kò yọ yẹn yìí sẹ́yìn wa náà yẹn ìgbélẹ̀ ọ̀pọ̀ bọ́ọ̀dì yẹn yìí sẹ́yìn. Ìṣẹ́gbẹ́ yẹ ọbẹ̀ èdè o àkókíà ọ̀fọ̀ àfọ̀. Ọ̀fọ̀àfọ̀ ìdí ẹ̀dọ̀nà ọ̀fọ̀àfọ̀ abẹ́ni wọn ni ẹ̀dẹ̀ ọ̀hẹ́ yìí náà bí agogo ha yà àbí ọmọ yìí náà kàkà bọ̀ wà fọ̀fọ̀ yẹn wọ ọ̀fọ̀àfọ̀
ofuafo gbanso omoni obe fuafua to pan ebi ya fe na ogbe ebi negbe ebi na ya do ha money eya na do hwia ona do hwia ona do gba ona be ofuafo ọ̀kíá wo gorí èwo ọ̀kíá wo ìbá ọ̀kíá wo ìhá ọ̀kíá wo ìnẹ ọ̀kíá wo ìsẹ́ ọ̀kíá wo gọ́ọ̀m. ẹlẹ́gọ̀ wáfò ọwọ́ mọ́nà ọwọ́ àwọn àfò nípa pé gbẹ̀ ìrìnà ẹ̀ kébé dáwọ́ lè yá bíọ́ nínú sábà yá ṣẹ̀gbẹ́ dáwọ́ yẹ ọ̀fàfò àgbọ̀nsóore dẹ́yẹ náà fà ó ọ̀pá kan gbàbọ̀ yé ìfagbọ̀n yìí ṣùgbọ́n ọ̀pá kan gbàbọ̀. Ọ̀fi wù àfi ọ̀fàfò. Okay, on the magba. I did buy a boy. I did buy a boy. Abusama, Ogbe. Osunde, Ogbe. Ibinosa, Ogbe. A says, Bo, he abokin, Ogbe. Osaze, Ogbe. You don't know. You don't know. I kiss her away to Pogiva. No Pogiva, any. Ọ̀fi wù á lóko gèbà rẹ̀ ọ̀fi wù á ọ̀fi wù ẹ̀ fi ó ọ̀fúẹ̀fọ̀ o máa ń gbá ọ̀dà rí bàbá àwọn ọ̀tá ẹ̀rí náà fúá ẹ̀ tó fúẹ́ ọ̀fúàfọ̀ lóko gèbà ni màá gbà yíyá ni bẹ́ẹ̀ yà fẹ́ Italia. Yani gbe ya fe waga pobo ni o. 1 2 3 4. Yan se wa gbe Abusoma Osunde Gbinosa se ozugbo Osaze waga bi bonia. Obi wa o. Ko yan e va kan ike o. Va kan ike. Ọ̀tọ̀tà òkó ọ̀tọ̀tà ovan àmọ́ wá kí ovan wọn ọgùn ìmọ̀ẹ̀sẹ̀ wọn ọgùn ìdàìhọ́ wọn ọgùn ẹ̀fọn àti ẹ̀dìyẹ̀ wò nù àti ẹ̀dìyẹ̀ wò yàtọ̀ ìdàìhọ́ ọdún ọ̀tọ̀tà ẹ̀dìyẹ̀ bùtẹ̀ Speaker in the House of Assembly. Otota. Otota. You tell the answer. Unoe and I hear. I don't want Otota. Wabi, you not be on a guagua. Oh, Otota. Okay, go away, very high now. Go. Ye va agbon ye. Jebo gi me ye va ni owagba. Look out. Oti otota. Ko? Nupo geba. Oti otota. Otota. Va wagba. No really me wagba. Aigbe. Hey, Akisoya ogbe. Sozigbo ogbe. Bansi ose. Osunde ogbe. Abusoma ogbe. Sozigbo ogbe. Igbinosa ogbe. Abusoma ogbe. Osaze ogbe. Ana baba we ogbe. No really me va ogba. Otota. Bonia ya. Ishagwa ye. Okpada ike. Udwebo. Onu na ya la u. Na. Udwebo. Ko?
Ye ha gbon yi. Udu ebo. Opa kan gbabo. Ye ha gbon yi. Opa kan gbabo. Udu ebo. Ba ya ka. Oghe manedo. Ma ya yi we ebo. Owa me ti. Eri manedo ya yo ebo. Owa me eti. Owa no me ti oni owa no du. Wọ́n dù ìbá sọ̀rọ̀ àwọn èmi yẹn kàkà bọ́ wà ìwé bí na kàkà yẹn kí wọ́n dù sọ̀rọ̀ àbẹ̀hẹ̀ odu yẹn àwọn ìwé gbọ́ yẹn gbọ́n ẹ̀dọ́ wo tún dùn ẹ̀ dẹ́gbẹ̀ udùn ẹ̀ dẹ́gbẹ̀ ayọ́ ní káwọ́ wọ́n dù ìbá sọ̀rọ̀ wà wọ́n dù ọ̀ gbèrè àwọn àwọn àgbọ̀n ẹ̀ jẹ́ àti ọ̀dọ́ ẹ̀ bọ̀ ọ̀ ní ọ̀dọ́ ẹ̀ bọ̀ udùn ẹ̀ yẹ ọdún gbé ọwọ́ àgbègbè ọyẹ́ ẹ̀yẹ́ ọgọ́ bà náà gbọ̀n onye ebe na ebo yi ebo oji ebo odu edegbe udu ebo okan owo okan o iba okan o iha okan o ina goyi go udu ebo Ìgbàpọ̀ ara dò ní permanent secretary para udu ebo anyone that they nobody ọpẹ kan gbábọ gọyé udi o ẹbí udu ẹbọ ọpẹ kan gbábọ tí ìbàdí kẹrẹ máa ń gbá agadi aróyè má ẹyí ọgẹdọ ìkàkà mú àyẹtí àróyọ abẹ àróyè màdọ àdéyọ ní oṣù bọ ẹdọbọ Lahore, àárí àròyọ yéé. Ayídébà wẹ̀yìn. Akínsọ̀yà ọ̀gbẹ́ Osunde ọ̀gbẹ́ Ẹ̀sọ́zìgbò ọ̀gbẹ́nupọ̀ gíbà màmá rí ọ́ni. Ọ́ni láti àròyé ni ọ̀gbàgbà àárí àròyọ. Ẹ̀rí ọ̀rẹ́ dòbèrè ọ̀ Abùsọ̀wọ̀n ọ̀gbẹ́ jásí báwo dé sí jásí ọ̀bùkẹ́ kòyọ̀ ọ̀gbẹ́ òwáwẹ̀ kékàn dé sí òṣàjẹ́ ọ̀gbẹ́ Ẹ̀sọ́zìgbò ọ̀gbẹ́ Ìgbìnọ́sà ọ̀gbẹ́ Akínsọ̀yà Òdẹ̀gbẹ̀gbọ̀n ọ̀gbẹ́ Ṣàkíodúwà ọ̀gbẹ́ yàyà wà gbèlè pọ́bọ́ bákú wà bí wà ó gbogbo ní ìwé gbogbo náà bí ra wọn gbogbo náà dóyà ìṣàgbà wà bókíá o náà wẹ̀ zàìzà ẹ̀dọ́ ni ló wà níwọ̀n wà ìhìyàn tó tọ́ wa wà á mà wà á tọ́ wà á pẹ́ wàdí tí wọn bọ n'oge yọ ọgẹ do gba ogere wà gbà n'abẹ iwu ẹ náà abẹ gàáyé ní ibi ẹdún ìyàfẹ abẹ gàáyé ní ma n'orí tẹlifóònù ọgí mà ọgàáyé ní adẹgẹ bẹẹ náà gbẹ ní ẹdún ẹ ọsàlùbọ yọ ní ma màá ti mi sọ ní yàrá rẹ ẹni ẹni máa yí màá yí màá yí náà wà má bẹ gbọn ṣe bọ́n bí ẹ gbògbó yẹn yá kú. Ohania, Maria, the Bible, Yawi, and my sorry, my head, your bagba, or beggar, or shall we say. And I can't go, I will go, I can't kick him. We didn't know not them, but it can't be yo. But who don't get to Rama? Was she a beco? Was she doing cocoa? Nagazi, Matanazi, Adma. It was a very bit of big. Kigwe manakpa kedo tuboy manedo mave asikoko mave asiyo agbon mama mare ipe re ara ipe bo manedo mo yogo ma ya veve kin lo wa kin rode ale igbovo evian na una de amoni foa ma we gbima ma ri yo bon gbima ni ansi kedo ni labo kedo rowa ege sai maya en gbima o
Se le mabekia atotani yeke aga mo gbegboto edi yo ogi manyu nyimi o sadobwa ya ko ibi o gabe wa de bible ya go sadobwa ha so ba no de ba ma o ise no no fiam boredo ise no redo bi atomu ise no redo bi amma ise o ya we se no re na o etimo ya fe o so gedo wa abokia o akinso ya we se biye man ignosa koyo abokia usaze koyo abokia jasi jazz yogo yedo wa abokia abusawa koyo pe nresi esozigbo osunde ope nu nwari si wo kare abokia obira man abokia wa ya ama no nu wa iru wa edi wa iro wa ihin ga ari baba so mi pade bo wa wese wa una gba ebi ya fe ga de fe nu wa ya to ni maga edi Jesu Christi ise oba iwa inu redo o wa ito ipewe kete ere ga mo ga ma o yo pe mo dugie oba ilobo ewi o ise oba ato ope ise wa ya ko yo babado wa wi yedo wa wetin ya do etin salogba abebi ebozo arode o o ki ogbon iwe na eyan ogbon ma we dede o wa bye bye.